Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Àríbá ti ṣe àárọ̀ náà gbégbà. Ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ ire ló máa jẹ́ o. Gẹ́gẹ́ bí a ti mọ̀, òní lọ́jọ́ Sátidé, tá mọ̀ sí on the 15th of November ọdún 2025. Ìjọ máa dé bájọ́ fún aya máa dé báyọ̀ fún wa. Ìbànújẹ́ ó kéré ó tóbi, òní jẹ́ tiwa o. À ń sọ fún yín wípé self determination kò kí ń ṣe ẹ̀ṣẹ̀, àti wípé ọ̀rọ̀ Olúwa ẹ̀ kò kàn mí kò kàn mí, òun ló ń kó bá wa. Ká tó tẹ̀síwájú, a kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire nílé lóko lájò fún àtìlẹ́yìn tí ẹ ṣe fún wa lórí ti ìjọ́ mẹ́jọ tí màmá wa tí wọ́n dolóògbé, màmá tó bí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ yìí, màmá wa Táwàkálítù Olúrẹ̀mí Ọ̀gábí Kílàńkó Kóìkí, tí a ṣe ayẹyẹ ìjọ́ mẹ́jọ wọn ní ọjọ́ Wednesday tó kọjá. A dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yin tẹ́ wá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire nílé lóko lájò. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Ìjẹ̀bú parapọ̀ àtẹ̀tẹ̀ṣe alátìlẹ́yìn wọn. Àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ilé tí a ṣe ní ìlú Ìjẹ̀bú Òde. Mìíràn la ṣe ní ìlú Èkó, wọ́n ṣe káàkiri. Bẹ́ẹ̀ ni, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọmọ rere ló máa gbẹ̀yìn yín. Ní ìsìn, ará wọn tó ń ké ike olómi ojú tí wọ́n ṣe protest Circular Road, ìyẹn ní Ìbàdàn, tí ó jẹ́ olú ìpínlẹ̀ Ọ̀yọ́ State. Nígbà tí wọ́n ń pa àwọn èèyàn táwọn kan ń sunkún, gbogbo àwọn tí wọ́n wọlé Circular Road yìí, wọ́n ò dá sí, wọ́n ṣe kò kàn mí kò kàn mí. Nígbà tó ń dìbò tó ń gba 5,000 dìbò kó síbẹ̀, wọn ò mọ̀ pé orúkọ tó kàn wọ́n ẹ̀ máa padà wá kàn wọ́n. Àní ká jà fún òmìnira. Tá bá jà fún òmìnira, tẹ́tọ̀ bá wà kíjọba tó wọlé yín, wọ́n á ti provide ibi tó máa kó yín sí. Ṣùgbọ́n ìjọba ẹranko ní a ti gbọ́ pé t'Ọ̀yọ́ State aláwọ̀ wọn ṣe protest. Ìpínlẹ̀ Èkó tó jẹ́ ọ̀gọ̀gọ̀ ní babalá apanimọ́yọ̀dà, wọ́n wọlé onílé, wọ́n á tún fọlọ́pàá kó wọn, wọ́n á tún fi tear gas. Gbogbo ẹ̀yin ọlọ́pàá, ẹ wà túbọ̀tán, ẹ̀yin náà máa kúrò nípò yẹn lọ́jọ́ kan. Ẹlòmíràn máa wà nínú yín tẹ́ pé a ti rìtáyà tán báyìí. Gbogbo owó kan tó fi retirement ẹ̀ kó jọ, wọ́n kọ̀ wó ni. Àwa mọ̀ bó ṣe ń rí, torí ó dé bá Olúgbọ́n nísìnyí, ó mú mọ́ra ni. Ó dé bá Ọ̀ràngún Ilé Àga, ó mú mọ́ra ni. Ẹ̀yin náà tó bá dásìkò yẹn náà, ẹ̀yin náà máa ní láti mú mọ́ra ni. Torí wípé ilẹ̀ rọ̀, ilẹ̀ ó rọ̀. Gbogbo àwọn tó wọlé wọn ẹ̀ sì tó bá Circular Road lọ, báwo ni wọ́n ṣe fẹ́ ṣe é? Ṣèyí Mákindé òkú lẹ́lẹ́kejì ṣe. K'Ọlọ́run jẹ́ kó rí ti yín rò ni. Bàtà ń sọ fún yín, ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká jàjẹ́ òmìnira. Ẹ ń ṣe kò kàn mí kò kàn mí. Ó dé bá ẹ̀yin sí, ó dé ká anybody. Àwa táwa dẹ̀ ń wò pé nǹkan tó dá tó kàn ọmọ ìyá wa, á dìde sí. Ẹ̀ ń rí wa bí jàǹdùkú, ẹ̀ ń rí wa bí ọ̀tá ìlọsíwájú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Torí wípé ibi
tẹlẹ́dùmarè bá kọ pé ẹ̀dá máa dé kò ní ṣaláì débẹ̀. Ẹ jẹ́ ká jà fún ẹ̀tọ́ wa. Òmìnira ilẹ̀ Yorùbá, òmìnira ilẹ̀ kóòtù òjíire kò kì í ṣe ìwà ẹ̀dáràn. Self-determination is not a crime. Tá bá pe rally àbí protest ẹ jẹ́ ká bọ́ta kò kì í ṣe crime. Kíkan tó dá má bàa kàn wá ni òun náà ní ìsìn. Òun lẹ ti rí. Bàbá Saheed Balogun ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣe bá wa like, ẹ bá wa share. Adérẹ̀mí Fẹ́mi ẹ káàbọ̀ sórí ètò. Good morning sir. Àkójúmọ́ ire. Ojúmọ́ tó wà lẹ́nu ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún wa. Àní ṣìyà, àní ṣìmù, àní ṣìmù. Ẹ jẹ́ ká comment. Ká jà fómìnira wa kò kì í ṣe ẹ̀ṣẹ̀. Àwọn tó wó ilé wọn náà fún Circular Road a fi yọ̀ wọ́n, a dẹ̀ bú wọn. Torí wípé nǹkan tó dé bá wọn yẹn náà kò ṣe nǹkan ìdùnnú rárá. Ìbànújẹ́ ni tọ́dún ń bọ̀. Ẹlòmíì nínú wọn báyìí kọ́ lọ́n jẹ́ kó ṣe ọdún ayọ̀ ni. Àfi tó bá yẹ pé orí àwọn èèyàn tó ń ṣeré tó ń dùnnú ló máa kó lọ́kàn ilé òní ronú. Saheed Oyedokun ẹ káàbọ̀ sórí ètò. Orí àwọn ẹ̀ ń sìn wọn ò ní abẹ́ ẹlòmíì tó gbé ọmọ ẹ̀ yìí ti yahoo tọkọ lé mi kankan ó ní kíní yàn ní ìdùn má máa ríro bọ́ á sì máa dunnú. Kọ́lọ́n jẹ́ kó ṣọdún ayọ̀ ní ẹlòmíì tí wò pé December àti New Year ilé òun lòun kó lọ. Ó di pé Circular Road ń palẹ̀ mọ́. Ó ga o. Ẹ̀lùkú wá pa dẹ́tẹ̀ orò má ti ro báyìí. Àwọn ẹni yìí sì kọ́lọ́n jẹ́ kó ṣọdún ayọ̀ ni o. Kọ́lọ́n múnú wọn dùn o. Kọ́lọ́n múnú wọn dùn. Israel Awokwetu Ọmọnìyí ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ bá wa like program, ẹ bá wa share, ẹ bá wa pín káàkiri. Àwọn tó wọlé wọn yẹn báyìí wọ́n wá ń ṣe protest, wọ́n gba instrument, wọ́n ṣe gbogbo ẹ̀. Èrò tẹ̀ pọ̀ tó yẹ. Nígbà tó ń ṣe tensas ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ dá sí. À ń béèrè fómìnira náà ẹ̀ dá sí. Ó dé báyìí náà sí. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò pé tẹ́ṣe kò kàn mí náà. Tí náà máa bá yín o kò ṣépè. Tó dé bá lára ó mọ́ra ni. Ó dé bá ọ̀gán alága ó mọ́ra ni. Ó dé bá jèrò ó mọ́ra ni o. Ó dé bá ọ̀gùn ilé ìlà ó mọ́ra nítorí ẹ̀. Ẹ jẹ́ ká máa wò ó tí àdánwò bá dé bá ọmọ wa èèyàn wa kan ẹ jẹ́ ká gbà pé gbogbo wa ló jọ dé bá. Àwọn tó dé bá ń sìn nǹkan Olódùmarè kó bá wa dùn wọ́n nú. Tá bá gbéjà fómìnira ta kúrò lọ́ndà oko ẹrú yìí, ìjọba wa yàtọ̀. Ìjọba olúwàbí ni ìjọba ilẹ̀ Yorùbá bọ̀. Wọ́n ti kó wa papọ̀ mọ́ àwọn ẹranko. Òun ló jẹ́ káwọn tó ń ṣèjọba sí kó máa ṣe bí ẹranko. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká jà fómìnira. Tá bá jà fómìnira gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ mọ́. Ọkàn wa gá balẹ̀. Ọkàn wa á balẹ̀. Ìmọ̀ kan sọ fún yín wípé tọ́lọ́run bá dé láti ràn ẹ̀dá lọ́wọ́ kò sí ẹni tó lè yí. Yẹ́gbọ́ kò sẹ́ni tó lè yí. Mo dì wọ̀ pé Elédùmarè ọba àrà kò ní fi wá sílẹ̀ fún ọ̀tá ayọ̀. Kò ní fi wá sílẹ̀ fún ìyà jẹ. Inú òkè oríta wàá máa kúrò bẹ́ẹ̀ lọ́jọ́ kan. Táwọn tí tèkó láì táwọn tí Ìbàdàn là ń sọ Circular Road àwọn ẹ̀tẹ̀ ń ṣe protest. Tí Èkó yẹn ló wọ́ sí jù. Torí ìbò 2027 ọ̀bí tọ́ni ti win. Wọ́n bẹ̀rẹ̀ sí owó lé wọ́n fẹ́ dáwọn èèyàn rò kọ́wọ́ ẹni yẹn gan kọ́ lé wọn kọ́ wá lè wá dìbò nípa máa win. Ẹ̀túnwó ilé tó ń ṣẹlẹ̀ alágbàdo AIT tó ń wọlé tó ń pa àwọn èèyàn lẹ́kún. Àwọn ìjọba apanilẹ́kúnjayé. Wọ́n tún kọ́ ọlọ́pàá pé wọ́n gbọ́dọ̀ béèrè fẹ́tọ̀ wọn. Ẹ̀ ń wọlé àwọn èèyàn. Kò sígbà tí protest tó máa lè jọ EndSARS lọ tó ní padà wáyé lórílẹ̀‐èdè àkọ́tí mọ̀gbà tó máa wáyé ni. Torí ẹ̀ ń pa àwọn èèyàn lẹ́kún. Tẹ bá sún àwọn èèyàn kọ gírí àwọn èèyàn gan ní bẹ̀rù kú mọ́ ara wọn á dúró tán. Wọ́n á dúró tán. Gbogbo nǹkan tẹ kó sọ́wọ́ yẹn lọ́ máa gbà lọ́wọ́ yín fi dojú ìjà kọ yín.
ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ ìjọba tẹ́bì kan ṣí ara yín wò wọ́n rán yín iṣẹ́ ẹrú ẹ fi tọmọ jẹ ẹ fi tọmọ jẹ ẹ ń pàwọn ẹlẹ́ni dànù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti pa ẹlòmíì sáyé báyìí ẹ ti pa wọ́n lápá sáyé ṣùgbọ́n bẹ́ẹ̀ kẹrin ọjọ́ tẹ máa sùn tẹ́ẹ̀nì jímọ̀ ọjọ́ tẹ máa sùn tẹ́ẹ̀nì jímọ̀ ẹ ti wó gbogbo ilé onílé dànù ẹ ti pa ọmọ ọlọ́mọ pakúpa ẹ̀jà ọmọ tẹ pa lẹ́yìn sàṣọ máa bí yín o ẹ̀jà àwọn tó ń pa lójoojúmọ́ ìtẹ́jẹ̀ k'Amẹ́ríkà wàá ṣe kan tó máa ṣe kó wá nípa àwọn tó ń dà wá láàmú ẹ̀jẹ̀ wọn á bí yín ẹ̀ ń ṣèjọba bámbámoyó èmi mọ̀ kan bí pọmọ ẹnìkan kan ẹ̀fẹ̀ bí ń pa àwọn ẹ̀fìyà ń jẹun ẹ̀ tún wọlé mọ́ ọ lórí ṣó ẹ kó rí bẹ́ẹ̀ kó ẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà ló fi ra wọn fún yà jẹ torí owó tó máa gbà dìbò kó ṣe bẹ̀ 5,000 2,000 tó máa gbà òun ló sún wọn débi tó tọ́ dé.